ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò ní ní irun lọ́jọ́ ìdájọ́ torí àádọ́ta bóde níbẹ̀ sọ sí tiwa báyìí kejì kó yá àpẹẹrẹ lálẹ́ kábà. bàbá 120 years. 120 dáwé ó dún jù ẹ lọ ṣé mọ́kà yóò jẹ́ pé àpò méjì àbọ̀ òun ra fi lọ fún rèdí mílíọ̀nù yìí. 500 naira. Ò ń ló ń jẹ bẹ́ẹ̀. èèyàn ọmọ ádámọ̀ ṣé kò yé yín ni omi ni mo fi ṣètò yín ṣùgbọ́n lẹ́yìn omi yìí ń kọ́ kakọ̀ bá jó lórí abo àwa wá ṣiṣẹ́ tí a máa ṣe nígbà tí wọ́n bá gba omi yẹn àwọn ará wa níyà ìkálukú ti mọ̀ṣẹ́ ẹ̀. olúwa kí ló fẹ́ fi omi yìí ṣe omi akọ omi abo yìí kí ló fẹ́ fi ṣe tí o fẹ́ fi dẹ́dà ni á bèrè gbà mẹ́ta tọ́ ọ̀bà gbọ́kànṣán má dànù o lè ń fa kán pé olómiì ń bẹ lọ́hùn. mo ṣàkíyèsí nǹkan kan látìgbà tẹ́ ti ń bá mi sọ̀rọ̀ yẹn àwọn kìrìsìtẹ́nì ló máa ń lo olúwa mùsùlùmí aláhàálà ló ń pè ṣùgbọ́n mo rí pé olúwa yẹn lè ń tẹnu mọ́ látàárọ̀ sà ẹ bá mi ṣàlàyé àárín yẹn. bàbá kan ni a fẹ́ bá sọ̀rọ̀ lásìkò yìí bàbá arúgbó tán ti lé ní 120 years tán dẹ̀ ṣì ń gbààwẹ̀. wọ́n ní 1928 ni wọ́n kọ́kọ́ ṣe wòlímọ̀ àkọ́kọ́ bàbá ìgbà tẹ́ ṣe wòlímọ̀ yẹn ṣe lè rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ nígbà ni pé a ṣì ń jọ́sìn fún bàbá kì í ṣe pé a ṣe wà lọ́wọ́ ra wa 34 bí nǹkan la gbéyàwó lẹ́yìn wòlímọ̀ yẹn. ó dáa bàbá ẹ bá a dárúkọ yín fún àwọn tó ń wò wá. àṣìbẹ́ aláwọ̀ ìlú wo ni. ìtorí odò. bàbá tó ti lé ní 120 years tán sì ń gbààwẹ̀ nílùú Abẹ́òkúta yìí tẹ́ ẹ bá nírú ẹ̀ nílùú yín gbé jáde bàbá mi ẹ sì ń gbààwẹ̀. ẹ para Ọlọ́run a sì ń gbààwẹ̀ nígbà tá à ń wí pàpà bá a ṣe ń lọ sí oko bàbá a lè kọyìn títí di aago 7 káyí tó túbọ̀ àlẹ́ káyí wá ṣírùn. bí a ṣe ń bá bọ̀ nìyẹn àwa jọ́sìn fún bàbá kò jọ́ tẹ̀sán yìí. ohun tí bàbá bá fẹ́ a gbọ́dọ̀ fẹ́ ìbẹ̀rù sì wà ń gbà yẹn pẹ̀lú òtítọ́ àti òdodo bàbá tíṣẹ́ bàbá dé ìbẹ̀rẹ̀ àwọn wa lọ ilé kéwú títí àwa fi di pé ìbẹ̀rù Ọlọ́run wa kó sí wa lọ́kàn. 120 dáwé ó dún jù ẹ lọ pé kò ní pé tàbí ṣùgbọ́n ohun tí Ọlọ́run dẹ̀ wá ṣe fún wa lóore nídìí mímọ́ yìí náà ni pé ọ̀tọ̀ lówó Olúwa wa dá wa lọ́lá kan tó yàtọ̀ tó dára ni o ìyẹn ni pé kí ni ọlá náà tí a bá fi máa gbọ́rọ̀ etí ọ̀tún ìran ń sọ sí kìjẹ́kẹ́ bóyá ọ̀yàn lálà ó ń bá wa sọ̀rọ̀ létí ṣùgbọ́n a ò wà mẹ́ni tó jẹ́ ohun tá ń wí yóò bá ló máa sọ kò sọ̀rọ̀ kí kò sọ̀rọ̀ òyìnbó yóò bá ló máa sọ fún wa pé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe lẹ́yìn tá a ti kéwú lọ́dọ̀ àfa Olúwa tí wọ́n ń bá a sọ̀rọ̀ létí àdèmọ́kà bá a ṣe béèrè ìpè mọ̀ká mọ̀lẹ́wọ̀lú yìí àyè ibi tí wọ́n ń ṣàlùwàlà ẹ sọ fún wa bá a ṣe ṣàlùwàlà láti gé ọ̀rọ̀ kúrú aṣọ sí ẹgbẹ́ títì bá a ṣe ṣàlùwàlà tán yẹn pé mo ti ṣe pé wọ́n dàníyàn mo ṣe Allahu Akbar akẹfàtíà akẹ ọgbà ọ̀rọ̀ sí àdẹ̀ṣọwọ́ sórúnkún báyìí bá a ṣe wà ní rúkú ẹ̀ báwọn dẹ̀ ń gbọ́rọ̀ sí wa létí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò ní ní irun lọ́jọ́ ìdájọ́ torí àádọ́ta bóde níbẹ̀ sọ sí tiwa báyìí kejì kó yá àpẹẹrẹ lálẹ́ kábà. Olúwa dẹ̀ fún wa ní ọ̀rọ̀ ẹ̀ gbọ́ pé tó bá ti fẹ́ kírun nìyẹn tẹríba fún Olúwa kì í ṣe pé ó má dúró kódò báyìí wà gbé sókè dípò kí ìpàkọ́ rẹ kó bá ẹ̀yìn rẹ mu bí ìpàkọ́ rẹ kì bá bá ẹ̀yìn rẹ mu kò nírun
torí pé nǹkan kan yóò jáde lórí síkéèlì yẹn ọ̀hún sọ sí wa létí nǹkan kan yóò jáde ayọ̀ lórí síkéèlì ìgbà àyà rẹ gbọ́dọ̀ kàn tani máa mọ̀ pọ̀ ọlá ni àfẹni tí olúwa bá yọ̀ǹda fún ọmọ yúmínú ìlàbí ìsìníhì ẹnìkan ò lè gbọ́ lọ́hùn gbọ́ àfẹni tó lọ́hùn bá yọ̀ǹda fún ẹ o ó pé wọn àgbọ́ ló ń gbọ́ lójú láàsì ẹ̀rọ ló ń pa tó lówó ẹ̀ kí wàá yọ̀ǹda fún ṣùgbọ́n olúwa ó wá kádàrá eléyìí fún wa ojú wákàtí kan lọ o kò ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ni kò ní nínú tó rà àdàrún rẹ̀ nù nígbà tá a ya rẹ̀ kìbà kan ti ń bẹ lórí síkéèlì yẹn gẹ́gẹ́ bí olúwa ṣe ṣoore fún wa ní adẹ lọ mọ́kà yìí àbọ̀ ṣé mọ́kà yóò jẹ́ pé àpò méjì àbọ̀ òun ra fi lọ fún rèdí mílíọ̀nù yìí. 500 naira. ẹ ò ń ló ń jẹ bẹ́ẹ̀. báwo làwọn èèyàn ṣe gbẹ̀sìn gbà yẹn báwo náà ṣe gbẹ̀sìn sìn. àwọn ọ̀njọ́sì èèyàn ò tẹ́ ẹ̀pọ̀ tó yìí lórílẹ̀ o ṣé máa yára mọ̀ pé ọ̀nà ti jìn èèyàn kò pọ̀ tó yìí lórílẹ̀ ṣùgbọ́n ń ṣe ìjọsìn yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe nímọ̀mọ́ káwa tó délé kéwu àwọn tá a bá lẹ́rù rẹ̀ àwọn àfààyà yìí láti lọ́rin ẹsẹ̀ rán fi rìn wá sí ọ̀dọ̀ okòwòdé ra wa gbànà kejìpá wa bọ́ sí Abẹ́òkúta gangan tó dẹ̀ yẹ pé ó rìnlẹ̀ ó nágbára ju tẹ̀ sẹ́yìn lọ torí èèyàn díẹ̀ wọ́n dẹ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́run nísìn kásá ní mọ̀ ká má jẹ́ rárá kò sí ìhàlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá ìbẹ̀rù ọlọ́run ni wọ́n ní olómi kò kéwú yàrá mútàrà kẹfà láwà nira ajúdẹmí lọ ẹ ò líjọ òun ṣùgbọ́n ó lè mọ̀ nígbà tí wọ́n fi ìwà àti ìtẹríba kún ní ìsìn rẹ̀ jẹ́ pé ẹni tí ó bá náwó lọ́wọ́ kò nẹ́sìn ni ẹ kò ní kíní kan kò sí jákújákúrú ẹ rárá o. àtọ́jà ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kaftanat á kó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kaftanat gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kaftanat ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá ó ti yá. mọ fúnra ara Ọlọ́run ló wá ṣe àwa báyìí ẹ ò ròyìn kò lè fira rẹ̀ ṣe nǹkan kan àfi ohun tó lówó rẹ̀ bá yọ̀ǹda fún olómìn olúwa ló fi nǹkan yìí mọ̀ á dẹ̀ máa pé fúnra ara òun wà àmọ́ olímọ̀ àti mọ̀ ìwé bó ṣe yé mọ̀ ni èèyàn lè ní nǹkan kan yàtọ̀ sí ohun tí olúwa bá yọ̀ǹda nígbà tí Ọlọ́run pé kí a mú èṣù lọ́tà ọ̀tá bàbá àgbà ni Adam ẹ̀yin náà dẹ̀ mú lọ́tà àwọn ọmọ Ádámọ̀ wọn ò fẹ́ mú lọ́tà nítorí pé níbi àìṣòtítọ́ àìṣòdodo ọ̀hún rówó ń bẹ̀ àwọn tíjọ́ òun ìyàwó àgbọ́njú bá rárá o wọn ò bẹ̀rù owó Ọlọ́run ni wọ́n ń bẹ̀rù rẹ̀ bó bá wọn ò kó wa ṣùgbọ́n àwọn tí olómi kò gbà títí kò sí nínú àyànmọ́ ẹ̀ á fẹ́ ní ilé ìsìn mo lè fa akẹ́kọ̀ọ́ gbé tí Ọlọ́run sọ sílẹ̀ lẹ́yìn ó ti rí Quran ẹni tó lọ́n kí bá yọ̀ǹda rẹ̀ fi ṣù Quran gan ló máa dìmú. ẹni tọ́lọ́run ò bá yọ̀ǹda ẹ̀ fi ṣù. ẹ ò tí ó dọ́lọ́n kí bá yọ̀ǹda rẹ̀ fi ṣù nítorí pé Olúwa ní òun ní Wahidul Qahhar. mo ṣàkíyèsí nǹkan kan láti ìgbà tẹ́ ti ń bá mi sọ̀rọ̀ yẹn àwọn kìrìsìtẹ́nì ló máa ń lo olúwa mùsùlùmí àlá ló ń pè ṣùgbọ́n mo rí pé olúwa yẹn lẹ̀ ń tẹnu mọ́ látàárọ̀ sà ẹ bá mi ṣàlàyé àárín yẹn torí àwọn tó ń bọ̀ wá. lédè Yorùbá ìtumọ̀ rẹ̀ ní Wahidul Qahhar tí wọ́n ń wí ohun tá a ṣe ń wá pẹ̀lú olúwa nígbà tí kò sí agbára lọ́dọ̀ ẹnìkan inna quwwata lillahi jami'a gbogbo agbára tó lúwa ni Ọlọ́run gan náà ló ń jẹ́ olúwa àwọn ni wọ́n tẹ ìfẹ́ ẹnu bọ̀
tí wọ́n tún fi ń pè nǹkan kan lólúwa kò sẹ́ni tá a gbọ́dọ̀ pè lólúwa. Wọ́n sọ Ìsá lolúwa, Ọlọ́run lọ́lọ́run, òun náà lolúwa gbogbo wa. Ó ní àlákàkúlà ń ṣe é mínà lè máa yè wọ́n jà á líná mínà lè máa yè kó là ṣe é yá yé afàláyé omi nù náà. Èèyàn ọmọ Ádámọ̀ ṣé kò yé yín ni? Omi ni mo fi ṣètò yín. Ẹ o ṣùgbọ́n lẹ́yìn omi yìí ńkọ́ ẹ̀mí kò lè dúró báyìí káyí pé òun rèé o. Òun lọ́lọ́run ṣe kádàrá pé kí akọ kó máa gòrí abo. Kákọ bá jó lórí abo àwa wá ṣiṣẹ́ tí a máa ṣe nígbà tí wọ́n bá gba omi yẹn wọ́n ní ọ̀rá wà ní àgbà omi gbáàyà omi bára àdì arákùnrin àgbà. Àwọn ọ̀rá wà níyà ìkálukú ti mọ̀ṣẹ́ ẹ̀. Olúwa ìbá ṣe pé olúwa ìnara máa gbé kò tún gbọ́dọ̀ jò olúwa. Àwọn ni wọ́n tẹ̀ bọ̀ lọ́wọ́ ara wọn. Kí ló fẹ́ fi omi yìí ṣe? Omi akọ omi abo yìí kí ló fẹ́ fi ṣe? Tí o fẹ́ fi dẹ́dà ni á bèrè ìgbà mẹ́ta tọ́wọ́ bá gbọ́ kan sán má dànù. Mo rẹ̀ ń fa kán pé olómìí ń bẹ lọ́hùn. Ẹ o ń ṣe iná màláíkà ń dànù olúwa kí wàá ti sọ̀rọ̀. Ṣùgbọ́n kó bá pé òun fẹ́ fi dẹ́dà ni àwa ilé ìbò ní kàn mú lọ. Àmú mi lọ sílẹ̀. Ó sì wà ní Kùránì á pò mọ́lẹ̀ báyìí. Àwa mú díẹ̀ ń bẹ̀. Á dá padà sínú ìyá ọmọ yìí. Ẹ o ilẹ̀ yẹn pò mọ́ yẹn òun náà ni ìgbà tí wọ́n bá ti dá padà sí gbogbo ẹ̀jẹ̀ oṣù tí bàbá ṣe kí ló máa papọ̀ síbẹ̀ ìlàlá sọ́là. Ẹ o àmàlẹ́ ọbẹ̀ bí kì bá nídìí obìnrin kò gbọ́dọ̀ tó máa ṣoṣù pẹ̀lú oyún nú rárá o. A má kọjá síbi tí ṣẹ́hùn yàn múlẹ̀ bí ẹni pé wóró kà báyìí látara ìdàbí wóró ọkà yẹn ibẹ̀ náà láwọn tí máa ṣògo ẹ̀ kó má máa dìfẹ̀lọ́ọ̀bù. Wọ́n ní bó bá di oṣù mẹ́rin láti gbọ́rọ̀ kúrin náà bó bá di oṣù mẹ́rin á di bá ṣe ẹ̀ràn. Ilẹ̀ yẹn pò mọ́ yẹn bí ọmọ ṣe ń dìfẹ̀lọ́ọ̀bù nínú ilẹ̀ tán pò mọ́ yẹpẹ̀ ìyẹn náà àtúmọ̀ dìfẹ̀lọ́ọ̀bù amádòkúta. Bàbá 120 years bàbá tó ti lé ní 120 years tí wọ́n dẹ̀ ṣì ń gbàwẹ̀ òun lórí ètò yìí lónìí. Ọlọ́run tó mi àsìbúnà láò ó tó mi farati. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.